ọ̀yọ́rọ̀ lóòjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbá ọmọ ikú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù àkóbálẹ̀ àdábàòde àdábàdé àkóbáòde ikú tí pọmọ tí bàbá dúpẹ́ àrùn tí sọmọ tí yàwó gbọ́dọ̀ gbin bẹ́ẹ̀ bá délé kẹ́ bá ń kọ́ bá láìwọlé ọba láàfin Ọ̀yọ́ ọba Lámídì ẹ pé mo lábàjá wọ́pọ̀ ọba rẹ̀ ní kọ́ alábàjá jálọ́lé òmùrẹ̀mọ̀ sọ́pọ̀ ọ̀jọ̀mídán lọ́jọ́dúnú láàfin Ọ̀yọ́ kúkú jó bí òwe ẹ̀dọ̀ ariwo ẹ̀tù ni bí òfòdò ariwo ẹ̀tù ni láìwọlá o aláàfin Ọ̀yọ́ kábíyèsí o mo kí gbogbo Ọ̀yọ́ rán lé pátápátá Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbá ibi wọ́n ti pé kólówó gbowó kí wọ́n fọ́n kó tọwọ́ rẹ̀ lẹ̀ ṣebí torí kó lè bá àdìjà kó lè bá àdápọn kọba aláré ba lè rí oúnjẹ ni Ọ̀yọ́ o aláàfin òjò pàṣẹ kẹrẹ mọdẹ ọmọ Àtìbá Ọ̀yọ́ ò jẹ́ ṣe bí ìbá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan aláàfin Ọ̀yọ́ o gbogbo yín mo kí sọ yọrọ lé aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbá ẹ má ṣe gbàgbé Tosma TV ni ẹ máa wò ní ẹ láìkì kẹ subscribe wo ìbílẹ̀ lèmi jẹ́ Àlàbí Adé ọmọ òṣèpàrọ̀ Ibma Shanty ni ẹ follow ní Instagram wo ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n akéwì tó mọ̀